Orúkọ mi ni Olori Kafayat Adedoyin Àkànkẹ́ Oyètúnjí. Mo jẹ́ kan nínú àwọn olórí kábíyèsí ti Àṣà Ọjà ìlú Òṣogbo, Ọba Jimoh Abídèmí Oyètúnjí Ọlánìpẹ̀kun Láróyè kejì. Mo jẹ́ olùkọ́ni ní ilé ẹ̀kọ́ gbogbonìṣe ti ìjọba àpapọ̀ tó kalẹ̀ sí ìlú Ọ̀ffà, ìyẹn Federal Polytechnic Ọ̀ffà. Mo dẹ̀ jẹ́ èèyàn kan tí ó kọ́ nípa bí a ṣe ń ṣe àkàrà òyìnbó. Mo kọ́ nípa bí a ṣe ń fi àwọn nǹkan ẹ̀ṣọ́, a ṣe fi ń dá aṣọ lára. Mo jẹ́ òǹtajà, mò ń ta aṣọ, mò ń ta àwọn ọtí ẹlẹ́rìndòdò. Mo dẹ̀ tún jẹ́ èèyàn kan tó wá fẹ́ràn nípa àṣà àti ìṣe ilẹ̀ wa. Wípé mo jẹ́ olórí ọba, ó jẹ́ kí ìrìn àjò mi nípa gbígbé àṣà àti ìṣe ilẹ̀ wa, ó jẹ́ kó mú fúyẹ́ díẹ̀. Nítorí pé ọ̀pọ̀ ìgbà ni tí n bá ní àǹfààní láti bá àwọn èèyàn sọ̀rọ̀, mo máa ń sọ fún wọn wípé a nílò láti rí pé à ń gbé àṣà àti ìṣe ilẹ̀ wa, à ń gbé lárugẹ. Mo dẹ̀ jẹ́ èèyàn kan tí mo fẹ́ràn láti máa sọ èdè abínibí tó jẹ́ èdè Yorùbá. Torí pé mo máa ń sọ fún àwọn èèyàn ní ọ̀pọ̀ ìgbà wípé kò sí bá ṣe fẹ́ sọ nípa àṣà wa, nípa ìṣe wa fún àwọn èèyàn bí kò ṣe nípa lílo èdè abínibí wa. Èyí jẹ́ nǹkan tó máa ń wù mí púpọ̀ lára àwọn ará òkè ọya, ìyẹn àwọn Haúsá. Ìgbà tí mo ṣe àgùnbánirọ̀ ìlú Haúsá, ìkan nínú àwọn ìpínlẹ̀ Haúsá, ibẹ̀ ni mo ti ṣe. Mo dẹ̀ rí pé ní ọ̀pọ̀ ìgbà èdè wọn òun náà máa ń sọ. So eléyìí máa ń jẹ́ nǹkan ìwúrí fún mi tí n bá rí àwọn ọmọ ilẹ̀ káàárọ̀-o-jíire tí a bá ń lo èdè wa ní ọ̀pọ̀ ìgbà. Èyí ò ní wípé káwọn èèyàn máa fojú wò wá wípé bóyá a gbọ́ èdè Gẹ̀ẹ́sì àbí bóyá a làjú. Ṣùgbọ́n tá bá wò ó, àwọn aláwọ̀ funfun, ọ̀nà tí wọ́n ń gbà tán fi ń kọ́ nípa èdè Yorùbá, ó jẹ́ nǹkan ìyàlẹ́nu. Tó dẹ̀ jẹ́ pé tí a bá ṣọ́ra ní ọjọ́ iwájú, èdè tí ó jẹ́ èdè abínibí wa, a ó máa san owó fún àwọn aláwọ̀ funfun láti máa kọ́ àwọn ọmọ wa. Eléyìí dẹ̀ ní á jẹ́ nǹkan tí yóò tàbùkù bá wa. Mo dẹ̀ gbà ládùrá wípé iyì ní gbogbo ọmọ ilẹ̀ káàárọ̀-o-jíire ní gbogbo ibi tí a bá wà, òun là máa ní. Ẹ jọ̀ọ́ mo tún ń fi àsìkò yìí bẹ̀bẹ̀ wípé ká máa lo èdè wa ní gbogbo ibi tí a bá ń dé, ká máa identify pẹ̀lú èdè abínibí wa. Mo fẹ́ mú wa rìnrìn àjò nípa àwọn ọdún tá a máa ń ṣe ní ìlú Òṣogbo. Ọ̀pọ̀ ìgbà àwọn èèyàn máa ń rò wípé bóyá ọdún Ọ̀ṣun Òṣogbo nìkan òun lọdún tá à ń ṣe. Ṣùgbọ́n a máa ń bẹ̀rẹ̀ àwọn ọdún yìí pẹ̀lú ọdún Orò ní inú oṣù kejì, ní ìyẹn tí à ń pè ní oṣù February. La máa ń bẹ̀rẹ̀ ọdún Orò. Ọdún yìí dẹ̀ ní ó tún jẹ́ nǹkan tó jẹ́ wípé téèyàn bá súnmọ́ àwọn tó ń ṣe, èèyàn á rí wípé àwọn gbogbo kiní yìí náà ó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ wa. Irú àsìkò tá a bá ń ṣe Orò, a máa ń dín àkàrà lọ sí igbó Orò. Àkàrà yìí tí kò bá ń ṣègbà tí mo dé inú ààfin, tán bá sọ fún mi pé wọ́n lè dín àkàrà tó máa fẹ́ẹ̀ tó rí èèyàn tó dẹ̀ máa jiná dénú, màá sọ pé kò possible, irọ́ ni. Wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ wípé láyé àtijọ́, àwọn bàbá ńlá wa, àwọn ìyá nígbà náà pé àkàrà Orò tán bá dín, tán bá fi sílé, láàárín ọ̀sẹ̀ kan, ọ̀sẹ̀ méjì, ọ̀bẹ ni wọ́n á máa fi bù ú tí wọ́n á máa ṣe tí ò dẹ̀ ní bàjẹ́, tí wọ́n á dẹ̀ sì máa jẹ. So a máa ń ṣe ọdún Orò. A máa ń ṣe ọdún Ògún. Wọ́n á bọ Ògún láti gbàdúrà pé kí ẹnìkọ̀ọ̀kan wa ká má rí ìjàmbá ọkọ̀. Yálà tọ̀kadà ni, yálà ọkọ̀ òfurufú ni, gbogbo nǹkan tó jọ mọ́ ìjàmbá irin
ìpè kọ́lọ́run má jẹ́ kí a rí. Tá bá ṣe ọdún Ògún tán, a máa ń ṣe ọdún eégún. Àsìkò ọdún eégún yìí, eégún kan pàtàkì nílùú Òṣogbo, eégún Òpéléèbà. Bọ́lọ́run dẹ̀ ṣe fẹ́, eégún yẹn, ìdílé kábíyèsí bàbá wa tán wà lórí ìtẹ́, ìdílé wọn ni eégún yẹn ti wá. Wọ́n ṣe pé torí pé eégún yẹn wá láti ìdílé wọn, òun ló ṣe pàtàkì sí orí ìtẹ́ Àtaọ́jà. Gbogbo Àtaọ́jà tó bá wà ní orí ìtẹ́ ni wọ́n máa ń gbàdúrà wípé kí eégún yìí lọ́dọọdún kó máa lé àwọn. Tí a bá ṣe ọdún eégún tán, tí eégún tó jó fọ́ba tó wúre fún gbogbo ìlú, nígbà tí ọba bá dìde láti máa padà sínú ìyẹ̀wù wọn, eégún yìí á ti lọ dúró ní oríta ọjà, á wá sáré, á wọnú ààfin wá, á lé wọn. Ọba náà máa sáré pé kó má bá àwọn. Wọ́n wá jọ ṣàdúrà fúnra. Ọba wá sọ fún pé tó bá dẹ̀ mí yóò tún wá bá òun náà sọ fún wọn pé òun ń bọ̀ padà láti wá lé wọn. Eléyìí ń jẹ́ gẹ́gẹ́ bí àdúrà wípé lọ́dún tó ń bọ̀ òun ó sì padà bá ọba yẹn ní orí ìtẹ́. So gbogbo Àtaọ́jà tó bá wà lórí àpèrè, òun ni eégún Òpéléèbà yìí, òun ló máa ń lé. Wọ́n á ní Òpéléèbà, Òpélépo, eégún tí ń lé baálẹ̀ ní ọjà. So nínú ọdún eégún náà tá máa ń ṣe, à ń pè eégún kan ní aláṣọre. Ìyẹn náà ṣe pàtàkì sí ìlú Òṣogbo. Eégún aláṣọre, ó gbọ́dọ̀ fi aṣọ rẹ̀ lẹ́yìn ìgbà tó bá ṣàdúrà fún ìlú, tí wọ́n wúre fún ìlú tó ṣe, á wá fi aṣọ rẹ̀, á fi wọ́ gbogbo àárín ọjà, á fi wọ́ lọ. Ọjọ́ tí eégún aláṣọre bá máa jáde, òun ni kábíyèsí Àtaọ́jà ti ìlú Òṣogbo àti gbogbo ìdílé wọn àtàwọn onífá, òun ni gbogbo wọn máa jọ la ọdún iṣu tuntun. Iṣu tuntun la máa ń jíjẹ ní àárọ̀ ọjọ́ tí eégún aláṣọre bá máa bọ́ síta. Tí ọba ò lè jẹ iṣu tí kò bá ń ṣe pé eégún aláṣọre yẹn ó fẹ́ bọ́ síta. Àwọn nǹkan yìí wà sí pé kò kí ń hàn sí ọ̀pọ̀lọpọ̀ èèyàn. Ọdún Ọ̀ṣun Òṣogbo nìkan òun làwọn èèyàn mọ̀ wá ní ìlú Òṣogbo. Tí eégún aláṣọre bá ṣàdúrà tán tó bá ṣe, á wá fi aṣọ, á fi wọ́ àárín ọjà. Àwọn èèyàn á dẹ̀ máa ṣàdúrà wípé bó ṣe ń fi ń la ọjà lọ yẹn, ó ń kó kú lọ, ó ń kó àrùn lọ, ó ń dá ire, ó ń dá padà sílùú. Kí ọmọdé kó má yàn kú, káwọn àgbàlagbà náà kẹ́mi wọ́n gùn, káboyún ilé kán máa bí wẹ́rẹ́, káwọn oníṣòwò kán máa tàtà jèrè, wọ́n á fi ṣe àdúrà. Nǹkan kan tí mo rí nípa gbogbo àwọn ọdún yìí ni wípé àdúrà náà ni wọ́n ń ṣe. Bóyá kó tó di pé mo di olórí ọba, mo lè máa wò pé mo fẹ́ sọ wípé kí n tó di olórí ọba, ìwòye mi sí àwọn nǹkan yìí, bó ṣe jẹ́ pé mo fẹ́ràn àṣà àti ìṣe ilẹ̀ wa, ó tún ti yàtọ̀ sí bí ó ṣe rí nísìn, torí wípé mo ti súnmọ́ wọn, mo mọ nǹkan tí wọ́n ń ṣe, mo dẹ̀ mọ̀ wípé kò sí nǹkan má jẹ́ ká gbọ́ kankan nínú nǹkan tó ń ṣe. Nínú àwọn ọdún tá tún máa ń ṣe nínú oṣù keje, èmi máa ń pe ọdún yẹn ní ọdún àwọn olórí. Wọ́n máa ń pè ní òjòdú. Òjòdú, àwọn olórí máa gbé igbá láti inú ààfin, á gbé lọ sí ilé. Nínú àwọn ọdún tá tún máa ń ṣe nílùú Òṣogbo, èmi máa ń pe ọdún yẹn ní ọdún àwọn olórí. Òjòdú ni wọ́n máa ń pè. Ọdún yìí àwọn olórí ọba á gbé igbá, á gbé láti inú ààfin pẹ̀lú ijó, pẹ̀lú ẹ̀yẹ, á gbé lọ sí ilé ọba. Wọn ò sì gbọ́dọ̀ fi mọ́tò gbé wa. Tí orí bá bá wa ṣe, tó bá yẹ pé ilé tí wọ́n ti mọ́ tó bá jìnnà, ẹsẹ̀ náà la fi rìn pẹ̀lú ijó, pẹ̀lú ayọ̀, pẹ̀lú ìdùnnú, òun náà la fi ṣe. Wọ́n là ń ṣorò ọmọ ni, wọ́n là ń ṣorò ìlú ni. Tá bá gbé igbá yìí dé ilé ọba, àwọn babaláwo tí bàbá wa àràbà sílùú Òṣogbo, Ifáyẹmí, bàbá wa Ifáyẹmí Ẹlẹ́bùúbọn, tí wọ́n á kó gbogbo àwọn àgbààgbà awo àtàwọn ọmọ awo, tí wọ́n á kó wọn ṣòdí, wọ́n á sì wà ní inú aruru ní ilé ọba láti gbà wá ní àlejò, láti gba igbá ìtagbé lọ. Kí dẹ̀ ló wà nínú igbá? Obì tí wọ́n á fi dá ifá, òun ló wà ní ibẹ̀. Wọ́n á dá ifá, wọ́n á dá tọba, wọ́n á dá tìlú, wọ́n á dá ti
bàbá kékeré wọ́n á dá sí ìyá ọba, wọ́n á dá sí àwọn olórí, wọ́n á dá sí àwọn ọmọ ọba. Àdúrà náà náà ń ṣe láti rí i pé ìlú ń tùbà, ìlú ń túṣẹ, ìlú túnbọ̀ ń tòrò sí. Tí ó bá wá di àṣálẹ́ ọjọ́ tí àwọn olórí bá ṣọdún yìí, àwọn bàbá yìí wọn ò ní sun ilé wọn. Arúrú ọba nílé ọba náà náà máa sùn. Ibẹ̀ ni wọ́n máa wà títí di àárọ̀ tí wọ́n á máa dáfá, tí wọ́n á máa sun ìyẹ̀rẹ̀ Ifá. Gbogbo tó bá yẹ kán ṣe wọ́n á ṣe. Wọ́n á wá sí inú ààfin láti wá fún kábíyèsí ní ààbọ̀. Wọ́n á sún ìyẹ̀rẹ̀, wọ́n á ṣe oríṣiríṣi nǹkan tó yẹ kán ṣe. Àwọn ètùtù tó bá yẹ kán ṣe lójú gbogbo ayé ńbẹ̀ náà, òun ni wọ́n á ti ṣe. Nǹkan tó bá dẹ̀ tún kù, á máa jẹ́ àjọsọ láàrin àwọn àti ọba. Ìgbà yẹn la máa wò pé okay, ìwọ́pópó ó ti ń súnmọ́. Irú ọdún tá a ṣe lénìí, ọdún ìwọ́pópó òun ni. Ìwọ́pópó ó wà fún ọba láti la ọ̀nà fún àwọn àlejò tí wọ́n ń bọ̀ fún ọdún Ọ̀ṣun Òṣogbo. Ní ìgbà ìwáṣẹ̀, wọ́n jẹ́ ká mọ̀ pé gbogbo ibi tí à ń rìn nísìn tó jẹ́ títí ọlọ́dà, gbogbo ibẹ̀ òun ni igbó tó wà nígbà tí ààfin àkọ́kọ́ tó kọ́kọ́ wà ní inú ibi tí odò Ọ̀ṣun tó wà. Ààfin àkọ́kọ́ wà níbẹ̀. Ààfin ẹlẹ́ẹ̀kejì náà ó wà ní inú ibi tí odò Ọ̀ṣun ó wà. Kó tó wá di pé wọ́n tún sún wá sí ọ̀nà sí ọjà níbí báyìí. So ní gbogbo ìgbà yẹn tí gbogbo bí jẹ́ bí igbó tí kò tíì dìlú, ọba gbọ́dọ̀ wá pẹ̀lú àwọn aráàlú. Ó ní àwọn ìdílé tí wọ́n ń ṣe, wọ́n á la ọ̀nà, wọ́n á sọ pé wọ́n clear path, wọ́n á la ọ̀nà, wọ́n á gé, tó bá yẹ pé igi ti wà ní ẹ̀bá náà, wọ́n á gé, tó bá yẹ pé koríko ti pọ̀ ní ojú ọ̀nà, wọ́n á gé, wọ́n á ṣe. Tán bá dẹ̀ lọ bẹ́ẹ̀ yẹn, ọba náà wà ńbẹ̀, wọ́n á máa kí wọn kú iṣẹ́, wọ́n á máa kí wọn kú kílọ̀sì. Àwọn aráàlú náà dẹ̀ wá láti wá máa kí kábíyèsí kú ìjókòó nígbà tí àwọn tó bá ń la ọ̀nà tí wọ́n bá sì ń la ọ̀nà wọn lọ. Nígbà tí wọ́n bá wá ṣe gbogbo eléyìí tán, tán bá ń padà bọ̀, àwọn ìdílé kọ̀ọ̀kan náà wọ́n á máa wá láti wá fún bàbá ní nǹkan pé ẹ kú ọdún ìwọ́pópó. Wọ́n á máa fún oríṣiríṣi ìdílé, wọ́n á gbóbì, wọ́n á gbọ́ sí àwọn tó máa gbé iṣu wá, wọ́n máa gbé iṣu wá. So ọdún ìwọ́pópó jẹ́ ọdún tí àwọn olóyìnbó máa sọ wípé traditional cleansing of the town, of the pathway, láti prepare ara wa sílẹ̀ pé ọdún Ọ̀ṣun Òṣogbo ti ń bọ̀. A dẹ̀ ń retí àwọn àlejò látòkèrè, láti inú ìlú láti wá bá wa ṣe ọdún. So wọ́n dẹ̀ ní pé ojú lèèyàn máa ń tẹ́ sílẹ̀ fàlejò kó tó tẹ́ ẹní. Tí ojú ọ̀nà tálejò bá ń gbà bọ̀ tí kò bá dáa, tí kò dá gere, báwo náà ṣe fẹ́ dé ibi tí a fẹ́ kí wọ́n ti wá bá wa ṣe ọdún. So ìyẹn ló jẹ́ pé títí di ọjọ́ òní, pẹ̀lú pé ojú ti là, pẹ̀lú pé títí ọlọ́dà ni, a sì ń ṣe ọdún yẹn dèní pé a fi ń jẹ́ káwọn èèyàn mọ̀ wípé à ń retí ẹ̀yin àlejò láti wá bá wa ṣe ọdún. Tí a dẹ̀ ń gbàládùra pé gbogbo wọn tán bá ṣe wá pẹ̀lú ayọ̀ àti àlàáfíà, òun náà ṣe máa padà sí ìlú wọn pẹ̀lú ayọ̀ àti àlàáfíà. So lẹ́yìn ọdún tá bá ṣe ìwọ́pópó, a máa ń ṣe olójú mẹ́rìndínlógún. Ìyẹn òun ni nípa àtùpà olójú mẹ́rìndínlógún. Wọ́n jẹ́ ká mọ̀ wípé ní ìgbà tí ìlú ṣì wà, tí àwọn èèyàn ṣì ń gbé ní inú ibi tí à ń pè ní Ọ̀ṣun Grove, níbi tí odò Ọ̀ṣun tó wà ní ìgbà ìwáṣẹ̀. Ọdẹ Ẹ̀gbá náà, Olútìmẹ́yìn, wọ́n jẹ́ ká mọ̀ pé wọ́n gba àtùpà olójú mẹ́rìndínlógún ní ọwọ́ àwọn iwin. Wọ́n dẹ̀ jẹ́ ká mọ̀ wípé àdéhùn wà láàrin wọn wípé lọ́dọọdún bí àwọn ohun yẹn ṣe ń jó yípo àtùpà yẹn, àwọn ohun yẹn jẹ́ ká mọ̀ pé wọ́n gbọ́dọ̀ máa ṣe ní ọdọọdún. Ọba àti àwọn ìdílé àtàwọn ìyàwó rẹ̀ àtàwọn ìdílé àti gbogbo ìlú wọ́n á jó yípo àtùpà yìí ní ẹ̀ẹ̀mẹ́ta. Wọ́n á tan àtùpà yìí bí aago 7 ìrọ̀lẹ́. Wọ́n dẹ̀ ti gbọ́dọ̀ pa kó tó di wípé ojúmọ́ máa mọ́. Ìgbà tí wọ́n bá jó yípo àtùpà yìí ní ẹlẹ́ẹ̀kẹta, wọ́n á jó bọ́ síta nínú àṣà kí ọba tó padà wọlé. Wọ́n á ti palẹ̀ àtùpà yìí mọ́
bọ́ síbi tó yẹ kó bọ́ sí. Ẹ̀ẹ̀kan lọ́dún òun làtùpà yìí máa ń bọ́ sí ìta, kò dẹ̀ kí ń ṣe àtùpà tó ń dúró fún nǹkan tá a máa pè ní odidi ọjọ́ kan, kò kí ń dúró gan fún wọn, kí ń tàn fún wákàtí 12. Tán bá tàn láago 7 kó tó di bíi aago 5 wọ́n sì gbọ́dọ̀ palẹ̀ àtùpà yìí mọ́. Ó ní àwọn ìdílé tí wọ́n mójútó àtùpà yìí, kò kàn ń ṣe nǹkan tí èèyàn kan lè sọ pé ó dáa mo délé ni ẹ jẹ́ kí n wá lọ wo ibi tí ó wà. So lẹ́yìn olójú mẹ́rìndínlógún a tún máa ń ṣe ìbọríbadé. Eléyìí ni gbogbo nǹkan tó jọ mọ́ adé kábíyèsí, wọ́n á kó wọn sí ìta, wọ́n á bọ wọ́n, wọ́n á ṣàdúrà sí wọn. Torí pé mi ní fẹ́ ká lọ nílànà ẹ̀ lénìí, bóyá ọjọ́ tí àyè bá tún wà. Ṣùgbọ́n gbogbo àwọn ìlẹ̀kẹ̀ yàtọ̀ sí àwọn ìlẹ̀kẹ̀ tó jẹ́ ìlẹ̀kẹ̀ táwọn èèyàn fi ń ṣe fáàrí, àwọn ìlẹ̀kẹ̀ àdábáyé, irú nǹkan tí mo lò sí ọrùn yìí, wọ́n ní ẹ̀mí tó ń bá wọn gbé. Gbogbo àwọn ìlẹ̀kẹ̀ yìí náà ní ibi tí wọ́n ní ìtàn kọ̀ọ̀kan. Gbogbo àwọn ìlẹ̀kẹ̀ náà ní ìtàn kọ̀ọ̀kan. Irú nǹkan tó wà lọ́rùn mi yìí, eyín erin náà ń pè. So gbogbo wọn náà ní ìtàn kọ̀ọ̀kan. A ní ṣẹ̀gi, a ní iyùn. So gbogbo àwọn ìlẹ̀kẹ̀ yìí àti tí wọ́n fi ń ṣe adé, tán fi ń ṣe ọ̀pá, yàtọ̀ sí àwọn nǹkan tó jọ mọ́ ẹ mọ̀ pé bí ayé bá ṣe ń yí làwọn èèyàn náà lèèyàn ṣe ń tọ̀. Àwọn adé kọ̀ọ̀kan wà tí wọn kì í ṣe adé ìṣẹ̀ǹbáyé tí àwọn ọba ń lò nísìn. Ṣùgbọ́n gbogbo nǹkan tó jọ mọ́ adé ìṣẹ̀ǹbáyé, tó jọ mọ́ ìlẹ̀kẹ̀ ìṣẹ̀ǹbáyé, ọjọ́ kan gbòógì wà ní àsìkò tá a bá ṣọdún Ọ̀ṣun Òṣogbo tán máa fi ń bọ wọ́n. Àwọn èèyàn máa wà ńbẹ̀ láti àwọn ọlọ́ṣun, wọ́n á ṣe ohun tó bá yẹ kán ṣe. Nínú àwọn nǹkan tí a tún máa ń ṣe, a máa ń pè nǹkan kan ní alẹ́ ìjúbà. A gbọ́dọ̀ júbà gbogbo àwọn aláṣepò pátápátá. Wọ́n gbọ́dọ̀ lọ láti júbà wọn. Torí pé ilẹ̀ Yorùbá a gbàgbọ́ pé àwọn ọba wọn kì í kú, wọ́n máa ń wàjà ni. And ìṣẹ̀mí wọn ó sì ń bá ẹni tó wà ní orí àpèrè, ó sì ń bá ṣiṣẹ́. Tán bá máa ṣàdúrà, wọ́n á ní àwọn aláṣekù. Àwọn ọba yẹn náà ń sọ nípa wọn pé aláṣekù, wọ́n á ní wọ́n á máa bá yín ṣe, wọ́n máa tì yín lẹ́yìn. So ọba kọ̀ọ̀kan dẹ̀ máa ń ó dàbí ipasẹ̀ tí gbogbo ènìyàn táwọn èèyàn ń tọ̀ ni pé àwọn kan ti wà ńbẹ̀, èmi náà wà ńbẹ̀. Tí mo bá gbó tí mo tọ́, ẹlòmíì náà tún wà ńbẹ̀. Gbogbo wọn ọ̀rọ̀ ọba ó yàtọ̀ sí ọ̀rọ̀ àwọn olóṣèlú. Olóṣèlú lè débẹ̀ kó wò pé ntẹ́ni tó kúrò ńbẹ̀ lánàá ṣe òun ò fẹ́ ṣe. Ṣùgbọ́n ọ̀rọ̀ ọba ò rí bẹ́ẹ̀. Ipasẹ̀ àwọn aláṣekù lọba náà máa ń tọ̀ pé bí wọ́n ṣe ṣe lánàá. Torí pé àṣà àti ìṣe ni. It is our tradition and culture. Kò ń ṣe pé bóyá èèyàn kan dédé dé tó wò pé mo gbé manifesto pé àwọn nǹkan tí mo fẹ́ ṣe. So lẹ́yìn ìbọríbadé, a máa retí pé a fẹ́ lọ sí odò Ọ̀ṣun. Ìyẹn ni ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó mọ̀ pé à ń ṣe ọdún Ọ̀ṣun Òṣogbo. Gẹ́gẹ́ bí tí wọ́n ní pé tọ́mọdé ò bá bátan, á bá àrọ́bá. Àrọ́bá dẹ̀ ní baba ìtàn. Òṣogbo, nǹkan tá à ń pè lóṣogbo lénìí, kò ń ṣe pé a kàn dédé jẹ́ ìlú Òṣogbo. Àwọn olóyìnbó máa sọ pé èèyàn migrate. A wá láti ìlú tí wọ́n ń pè ní Ìpolé Ọ̀mù. Wọ́n jẹ́ ká mọ̀ wípé àwọn ọba kan ti jẹ ní Ìpolé Ọ̀mù. Ọwá ròkì dẹ̀ ni oyè tán jẹ, ni wọ́n ń pe oyè wọn ní ìgbà náà. Àwọn Wáròkì tán wà ńbẹ̀ lé orí Lárọ̀ọ́yè, lórí kábíyèsí Lárọ̀ọ́yè. Kábíyèsí Lárọ̀ọ́yè yẹn náà máa ń sọ wípé wọ́n gbé adé wọ ìlú Òṣogbo. Kábíyèsí Lárọ̀ọ́yè nígbà tán wà ní Ìpolé, wọ́n ní ọ̀rẹ́ tó jẹ́ ọdẹ tó gbójú.
ìyẹn Olútìmẹ́yìn. Ọdẹ yìí ló wá ń ṣe iṣẹ́ ọdẹ tó wá kan omi ní ibi tí à ń pè ní odò Ọ̀ṣun lénìí, tó kan omi níbẹ̀. Ìgbà tọ́dẹ yìí rí pé omi tó ń jẹ àwọn níyà ní Ìpolé òun ló wà níbí, wọ́n padà lọ. Wọ́n lọ bá ọ̀rẹ́ wọn èyí tí ń ṣe Ọwáròkí nígbà náà wípé àwọn ti rí omi. Ìgbà tí gbogbo wọn tán dé ibi tí odò wà náà wò pé káwọn kúkú tẹ̀dó sí ibẹ̀. Wọ́n dẹ̀ ń ṣe àwọn nǹkan tó yẹ kán máa ṣe, n ta máa pè ní normal daily activities wọn, wọ́n ń ṣe é. Nínú àwọn nǹkan yìí tán ń ṣe ní ọjọ́ kan, wọ́n sọ pé àwọn tán ń gégi nínú igbó ná gégi. Àwọn gégi, igi ṣubú lu odò. Ṣíṣubú tí igi ṣubú lu odò, wọ́n gbóhùn láti inú odò yẹn tó sọ wípé gbogbo ìkòkò aró òun, oṣó igbó gbogbo ìkòkò aró mi òun ni ẹ ti fọ́ tán. Lẹ́yìn àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí, gẹ́gẹ́ bá ṣe mọ̀ pé ní ayé ìgbà yẹn, nǹkan tó pọ̀jù nínú nǹkan tó máa ń ṣe òun ni wípé èèyàn máa dáfá láti béèrè àwọn nǹkan kan. Lẹ́yìn ìgbà táwọn ọ̀rọ̀ ti jọ wáyé láàárín ẹbọra tó wà nínú omi àti àwọn ènìyàn tó wà ní etí odò. Ìgbà tí àwọn ọ̀rọ̀ yìí dẹ̀ wáyé tán ṣe, kí n má fa ọ̀rọ̀ gùn, àdéhùn wà láàárín wọn wípé lọ́dọọdún wọ́n gbọ́dọ̀ máa wá láti máa bọ òun á máa kẹ́ wọn. Gbogbo nǹkan tó ń fẹ́ òun á máa ṣe fún wọn. Ṣùgbọ́n àwọn náà gbọ́dọ̀ máa jẹ́jẹ̀ẹ́ wípé àwọn á máa wá láti bọ òun láti ṣe. So lílọ tá à ń lọ sí odò Ọ̀ṣun ní ọdọọdún kò ń ṣe wípé à ń lọ torí wípé ó kàn wá ń bẹ̀. Ọba kọ̀ọ̀kan tó bá wà lórí ìtẹ́ gbọ́dọ̀ lọ san àdéhùn tí àwọn baba ńlá wọn tí wọ́n ti tán jọ ní pẹ̀lú Ore Yèyé. And tí a bá lọ, àdúrà náà ni wọ́n ń ṣe níbẹ̀ pé tó bá sì tún ń bọ̀ jẹ́ kí ìlú máa tùbà, kí ìlú máa tùṣẹ, kí ìlú máa rójú, kó máa ráyè. Lọ́dọọdún àwọn ò ní yí àdéhùn yìí, àwọn ò ní yí padà, àwọn á máa wá. Òun dẹ̀ máa ṣe sọ fún àwọn èèyàn wípé àṣà àti ìṣe wa ó ti wọnú ara wọn. Ọ̀pọ̀ ń lọ sódò Ọ̀ṣun láti lọ sànjẹ́ gẹ́gẹ́ bí èèyàn kọ̀ọ̀kan, individual. Wọ́n máa ń lọ bẹ̀ pé okay o, ìgbà tí mo wá lọ́dún tó kọjá ìbéèrè tí mo béèrè lélẹ̀, ó dẹ̀ ṣe fún mi. Àwọn kan ń lọ síbẹ̀ láti kàn wò pé wọ́n ń ṣe ọdún, ẹ jẹ́ kí n lọ. Kò ń ṣe pé torí pé wọ́n nígbàgbọ́ nínú ọdún tá à ń ṣe, ṣùgbọ́n wọ́n ń ṣe, ẹ jẹ́ ká jọ ṣe, ọdún ìlú wa ni. Àwọn kan ń lọ síbẹ̀ láti wò pé opportunity ní fáwọn láti lọ wo bí odò ṣe rí. Ẹlòmíì àsìkò Ọ̀ṣun ló nígbàgbọ́ pé òun lè lọ síbẹ̀ tí kò sí nǹkan kan tí ó máa ṣe òun, táwọn èèyàn pọ̀ tí ó ṣe. So people go there as tourists. People go to the shrine, to the grove, as worshippers. And people go there just for the fun of it. So méjèèjì ò dẹ̀ ṣe yọ kúrò lára wọn. The traditional aspect of Osun Osogbo kò ṣe yọ kúrò nínú the cultural aspect of it. Mo máa ń sọ fáwọn èèyàn pé gẹ́gẹ́ bí olórí Ataọja, I may decide not to partake in any of the festival of the programs, but tí kò possible kí kábíyèsí kó sọ pé àwọn ò lọ. So àṣà, it is just part of our tradition and part of the culture that Oloris must accompany kábíyèsí. But tí wọn ò bá sí ńbẹ̀, ayé wọn kò lè ṣe kíni, kò lè ṣòfò.
ṣùgbọ́n bàbá gbọ́dọ̀ lọ because bàbá gbọ́dọ̀ lọ sí odò ní ọdọọdún torí pé ẹ̀ẹ̀kan lọ́dún bàbá máa jókòó sí orí nǹkan tí à ń pè ní throne àkọ́kọ́, àpèrè àkọ́kọ́ tí Ọwáròkí di Láròyé Gbadéwọ̀lú tí wọ́n wá sí ìlú Òṣogbodó. Bàbá gbọ́dọ̀ jókòó sí orí throne yẹn lẹ́ẹ̀kan lọ́dún láti ṣàdúrà fún gbogbo ìlú. Ṣé ẹ rí pé tólórí bá lóun ò lọ, ààyè rẹ̀ ò lè ṣòfò, ṣùgbọ́n ta ló máa jókòó sórí throne yẹn láti ṣàdúrà fún ìlú tí bàbá ò bá lọ? So kò sírú engagement tí kábíyèsí Àtaọ́jà tí wọ́n lè ní tí ó máa jẹ́ pé wọ́n á wò pé àsìkò ọdún Ọ̀ṣun Òṣogbo ẹ má worry, mo máa delegate èèyàn kan láti lọ ṣojúṣe. Ìlú lè sọ pé àwọn fẹ́ ṣe day, kọ́ba ìlú sọ pé òun ò ráyè, pé àwọn aṣojú òun wọ́n aṣojú òun bẹ̀. Wọ́n lè ní wọ́n fẹ́ ṣe Christmas, wọ́n lè ní wọ́n fẹ́ ṣe Thanksgiving church, wọ́n lè ní wọ́n fẹ́ ṣe Thanksgiving ní mosque àbí nǹkan kan, kọ́ba sọ pé òun ráyè. Ṣùgbọ́n kò sí ọba náà ní ìlú Òṣogbo tí àsìkò ọdún Ọ̀ṣun Òṣogbo tí yóò dé tí wọ́n á sọ wípé kò sí àyè, torí pé nígbà tí wọ́n ó jẹ ọba wọn ò fi láwàní, wọn ò fi bíbélì wọn fi búra fún wọn, idà Ọ̀ṣun ni wọ́n fi búra fún wọn wípé idà Ọ̀ṣun náà gbélé wọn lọ́wọ́ pé gbà ó di Àtaọ́jà ti ìlú Òṣogbo. Nǹkan tí àwa tájọ́ mọ̀ l'Óṣogbo tí mo lè sọ pé àmì ìdánimọ̀ wa òun nìyẹn, identity wa òun ni Ọ̀ṣun Òṣogbo. Yálà mo jẹ́ mùsùlùmí, yálà mo jẹ́ kìrìsìtẹ́nì, gbogbo wa òun la jọ ní. Ṣùgbọ́n ohun tó kálùkù fi ń lọ sí odò òun ló yàtọ̀tọ̀ síra wọn. Táwọn ọlọ́ṣun bá wà ńbẹ̀ tí wọ́n ń ṣe iṣẹ́ wọn gẹ́gẹ́ bí ọlọ́ṣun, táwọn onífá wà ńbẹ̀, táwọn ológun wà ńbẹ̀ tí wọ́n ń ṣiṣẹ́ wọn gẹ́gẹ́ bí ọlọ́ṣun, ọmọléèwé lè lọ láti wò pókè òun fẹ́ kọ́ nípa àṣà. Aráàlú lè lọ láti wò pé ọdún ìlú mi ni, ẹ jẹ́ ká jọ ṣe. So mo fẹ́ rọ gbogbo ọmọ bíbí ìlú Òṣogbo lọ́kùnrin, lóbìnrin, lọ́mọdé, ní àgbà wípé ọdún Ọ̀ṣun Òṣogbo ọdún gbogbo wa ni. Gẹ́gẹ́ bí a ṣe ń gbé ẹ̀sìn Kìrìsìtẹ́nì tá à ń gbé ẹ̀sìn Islam tá à ń gbé lárugẹ, ẹ má jẹ́ ká fi ọwọ́ yẹpẹrẹ ká fi mú ọdún yìí. Nǹkan tán bí wa mọ́ òun nìyẹn. Èmi dẹ̀ ní gẹ́gẹ́ bí ọmọ yín, gẹ́gẹ́ bí ọ̀rẹ́ yín, gẹ́gẹ́ bí àbúrò yín, gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n, gẹ́gẹ́ bí ìyá, mo ti rí púpọ̀ nínú nǹkan tí wọ́n ń ṣe. Kò dẹ̀ sí nǹkan kan tí mo rí tí ó lòdì sí ìfẹ́ Ọlọ́run. Wọn kì í fi ènìyàn nílùú Òṣogbo láti ọjọ́ tí mo ti dolórí Àtaọ́jà mi rí bí wọ́n sọ pé ẹ lọ mú èèyàn ẹ lọ fi bọ òrìṣà. Wọn kì í fi èèyàn, wọn kì í fi bọ òrìṣà. Kò dẹ̀ sí nǹkan tí wọ́n ń ṣe ńbẹ̀ tí wọ́n sọ pé yá ẹ bọ́ sí kọ̀rọ̀, ẹ jẹ́ ká ṣe àgbọ́dọ̀ ṣe lè ní ojú àwọn èèyàn. Àṣà àti ìṣe ilẹ̀ wa òun ni ọdún Ọ̀ṣun Òṣogbo jẹ́ fún gbogbo ọmọ bíbí ìlú Òṣogbo. Ṣé àti ẹ̀ kí rí pé àwọn tí kò ń ṣe ọmọ ìlú wa gan, wọ́n gbé ọdún Ọ̀ṣun Òṣogbo yìí, wọ́n gbé lárugẹ gan ju àwa tá a jẹ́ ọmọ bíbí ìlú Òṣogbo lọ. Àwọn èèyàn ń wá láti ìlú òyìnbó, àwọn èèyàn ń wá láti ìlú Èkó, káàkiri orílẹ̀-èdè Nàìjíríà làwọn èèyàn ti máa ń wá. Ìgbà mi máa jókòó máa wò pé ṣáwa tá a ní gan ṣáà tiẹ̀ mọ iyì rẹ̀ gẹ́gẹ́ bí tó àwọn tí wọ́n wá láti ìta. Ohun tó bá fi mọ́ àwọn tó wá láti ìta tí wọ́n fi ń káràmásìkí ọdún wa, mo bẹ̀ wá lọ́kùnrin lóbìnrin lẹ́ẹ̀kan sí lọ́mọdé àti ní àgbà pé kẹ́ ẹ jọ̀ọ́, àgbájọwọ́ la fi ń sọ̀yà, àjèjì ọwọ́ kan kò gbẹ́rù dórí. Ẹ jẹ́ ká jọ máa ṣe ọdún yìí. Gbogbo àwọn nǹkan tí a bá tún fẹ́ káwọn èèyàn rí tàbí kán mọ̀ nípa ìlú wa nínú àsìkò yìí, àsìkò ọdún yìí, ọ̀pọ̀ nǹkan la lè ṣàfihàn rẹ̀. A lè ṣàfihàn wípé kò sí bọ́n ṣe máa kì wá tí wọn ò ní kì wá mọ́ aró. Torí pé ọ̀rọ̀ tí
oore yèyé sọ lọ́jọ́ kìíní àná nígbà tí wọ́n gégi lu inú odò, ó ní oṣó igbó gbogbo ìkòkò aró mi lẹ ti fọ́ tán, tó túmọ̀ sí wípé àwa la ní àdìrẹ ní ìlú Òṣogbo. Ìkòkò aró, oore yèyé lọ́jọ́ kìíní àná kò sọ wípé ẹ ti fọ́ kòkò ọbẹ̀ mi, kò lẹ ti fọ́ kòkò, ó ní ìkòkò aró òun. Àwọn tí wọ́n dẹ̀ wà ní odò wọn mọ̀ wípé ìkòkò aró ni ó wà, wọn mọ̀ pé aró wà nínú odò, àwọn kan rí pé omi rèé, àwọn dẹ̀ ń gbégbé ayé titi wọn. Ibi tó fi mú oore yèyé sọ lọ́jọ́ kìíní àná pé ìkòkò aró òun, àwa la làdìrẹ, àwa la ní aró. Mo bẹ̀ wá, àsìkò Ọ̀ṣun kò sí, ọ̀pọ̀lọpọ̀ èèyàn ni ó wọnú ìlú. Àwọn nǹkan tó bá dẹ̀ jẹ́ nǹkan ìbílẹ̀ titi wa, ọ̀pọ̀ náà làwa náà lè ṣe àfihàn rẹ̀ pé yàtọ̀ sí pé ẹ wá fọ́dọ̀ Ọ̀ṣun Òṣogbo, àdìrẹ àwa la ní. Ọ̀pọ̀ ní àwọn oríṣiríṣi oúnjẹ ìbílẹ̀ tó wà. Ṣẹ̀ǹkẹ́, dẹ̀lẹ̀, àbàrí, ọ̀jọ̀jọ̀, oúnjẹ pọ̀, ẹ̀fọ́ yánrin àtẹ̀kọ́ tí wọ́n á ro ẹ̀fọ́ yánrin nínú apẹ. Àwọn àsáró, oúnjẹ Ọ̀ṣun, òun làsáró. Àwọn nǹkan tá a lè fi hàn àwọn èèyàn láwọn oúnjẹ tó jẹ́ pé wọ́n tún ń ṣe ara lóore, tí wọn ò ní tún dá nǹkan míì sínú àgọ́ ara, ó pọ̀. N tá a lè fún àwọn èèyàn, tá a lè sọ fún àwọn èèyàn pé à ń ṣe nílùú Òṣogbo, ó pọ̀. Opportunities tó dẹ̀ tún wà ńbẹ̀. Ẹni tó bá ń ṣàdìrẹ á tà, ẹni tó ń to oúnjẹ á tà. Ẹ jẹ́ kí gbogbo wa kájọ fọwọ́sowọ́pọ̀ ká rí Ọ̀ṣun Òṣogbo gẹ́gẹ́ bíi titi wa. Nǹkan tá à ń wá lọ Jerusalem, tá à ń wá lọ sí Mecca, ó wà lọ́dọ̀ wa. Tí a bá gbé lárugẹ, àwọn ará òkèèrè tí ń wá tẹ́lẹ̀, ṣùgbọ́n á tún jẹ́ kí ọ̀pọ̀ èèyàn kan tún wá, torí wọ́n ní pé bónígbá bá ṣe pé igbá rẹ̀, òun ni wọ́n á ṣe bá a pé. Ẹ jẹ́ ká jẹ́ káwọn èèyàn mọ̀ wípé kíní wa ni. Ká jọ ṣe kó lè bàa dára. Ọ̀ṣun Òṣogbo á túbọ̀ máa gbé gbogbo wa o. Ọdún tí a wá ń ṣe yìí, lágbára lọ́wọ́ Ọlọ́run, ire tó bá lọ́wọ́ wa, Ọlọ́run ò ní gbà dànù. Àlékún ire, àlékún ìbùkún, àlékún ìlọsíwájú, àlékún ìfọ̀kànbalẹ̀, àlékún àsìkí, Ọlọ́run á ṣe fún gbogbo wa. Lágbára lọ́wọ́ Ọlọ́run, ní ọdún tó ń bọ̀, àtèmi àtẹ̀yin, ẹnì kankan nínú wa kò ní di òkú. Mo kóre yèyé fọ́ṣun, oore yèyé Ọ̀ṣun Òṣogbo.